bàbá Wọlé Ṣóyínká ẹ ṣeun sà, adúpẹ́ sà, thank you sà, inú mi ṣáà ń dùn ni ká tó pìlẹ̀ bàbá Wọlé Ṣóyínká gbẹ̀yìn tẹ̀ ń kí mi, mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣó yìí bá bá yín mo kí yín ẹ ṣeun àná, ẹ ṣeun gbogbo ọjọ́ tẹ́ ti ń ṣe láti bẹ̀rẹ̀ bọ̀ ẹ tún ṣeun àná, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń bèrè àkáǹtì olóyè Sunday Igboho ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ti bá wa send sí àkáǹtì yẹn ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin tẹ́ sọ pé máa send no kí n kàn wá mu sí ojú ìwòran ẹ̀yin èèyàn, àwọn tó láwọn fẹ́ send dọ́là ẹnìkan kan ò send sí mi o, ẹnìkan tó láwọn lè lo cell tí mo fún wọn ní cell number mi wọn ò send owó kankan sí mi o, tẹ́ bá dẹ̀ send sí mi tí mi fi jíṣẹ́ ẹ lè pè sórí ètò yìí ẹ jẹ́ kí n fi nọ́mbà mi síbẹ̀ pé Yorùbáwùyí mo ti send owó sí ẹ ò fi jíṣẹ́ ní o, ẹ pé mo announce lánàá pé àwọn kan sọ pé àwọn máa san àwọn kan sọ pé àwọn fẹ́ send dọ́là mi sọ pé mi ìpè yín ló nírọ́ o ẹ ti lè busy o whatever mo kàn try káwọn èèyàn mọ̀ wípé nobody has ever sent any money to me torí mo máa ń akálòlò dẹ̀ kí n rojọ́ mi mọ bí ṣe máa rojọ́ lórí ìkúnlẹ̀ pé gbàgbàgbàgbàgbà títí kó má di pé fáńbẹ̀tì ẹ̀rọ máa lọ já níbi tí wọ́n ti ń kálòlò rojọ́ so ẹ ṣé gan mo dúpẹ́ tẹ́ bá wa ṣe ó sàn ẹ ṣé mo dúpẹ́. Now let's listen to Professor Wọlé Ṣóyínká mo like orúkọ yẹn gan wọ́n dẹ̀ pa àwọn oṣó wọn láwọn oṣó ò dáa àmọ́ pé oṣó dáa Professor Wọlé Ṣóyínká ni wọ́n ráyè wọn lò lọ ní pé oṣó yẹn wọ́n dúró tì ní oṣó bàbá mi gbóhùn sókè ẹ̀ ní dààmú sà. My advice is not even so much Igboho, but to the government, that they should stop pursuing this person as a criminal. Ẹjọ́ tó rọ Ọlọ́run mi mọ̀ bí èèyàn gbọ́ nǹkan tí bàbá wa sọ ń bẹ̀ yẹn. Ẹ pé ètò Yorùbá lélẹ̀ a máa sọ ní Yorùbá díẹ̀díẹ̀ ìwọ̀nba tí mi náà gbọ́ English no English ṣùgbọ́n ọba tí bàbá bá sọ wọn bá tún máa translate sí ṣe mo pé òyìnbó àwọn Wọlé Ṣóyínká yẹn ó máa lágbára díẹ̀. Bàbá ní my advice pé ìmọ̀ràn àwọn kò kí ń ṣe fún Sunday Igboho ṣùgbọ́n fún gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ni they should stop pursuing Sunday Igboho as a criminal. ẹ máa bá mi kọ sí comment section Sunday Igboho is not a criminal. Sunday Igboho as a criminal. Sunday Igboho is not a criminal. He's never a criminal and will never be a criminal. Ẹ bá wa kọ sí comment section. Bí bàbá wa Wọlé Ṣóyínká tí ẹ lè sọ̀rọ̀. Because the government will stop pursuing Sunday Igboho as a criminal. Kí ló dé? Àwọn ọmọ ayé tí a là. Ẹ tó máa parọ́ máa sọ pé ẹlẹ́rìí ń wà ní Sókótó. Mo ń bọ̀. Ẹ sáré gbé picture kan wá fún bàbá Wọlé Ṣóyínká. Má bínú dádì mi. Màá gbé yín kò sìn. Màá gbé picture kan síbẹ̀. Ó ní lẹ́yìn tán bá pààyàn tán ìjọba Nàìjíríà tún ṣe wedding fún wọn over 2 billion ló fi ń ṣe wedding lọ́dọọdún fún wọn àwọn tó ń pààyàn. Ó kẹ́ ẹ sọ pé Buhari ló wà ń bẹ̀ nígbà yẹn ọmọ wa ti ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ nísìn ó ti débẹ̀ Sunday Igboho ti lọ dọ̀bálẹ̀ káàkiri fún gbogbo ẹ̀ máa play fídíò tó kù ọ̀rọ̀ Wọlé Ṣóyínká bàbá wa sọ̀rọ̀ inú mi dẹ̀dùn. Ó ní àfà tó máa pa sójà tó pa àmì tó pa aráàlú tó ń jẹ́ àwọn èèyàn gbé tó ń gbowó ẹ tún máa wá mú owó taxpayers ẹ tún máa fi ṣe wedding fún wọn 2 billion 3 billion God bless you for saying Sunday Igboho is not a criminal á dáa fún yín kíní kan billion ló fi ń ṣe ìyàwó fún wọn. Tinubu kí ló ṣì ń wò Àkànbí ọmọ olódòdẹ Àkànbí kí ló ṣì ń wò àwọn kan náà mọ̀mọ́ tí wọn náà kó sábẹ́ yìí àwọn Yorùbá tó ń bú Sunday Igboho ẹ̀rín wọn kò ń pa mí ni owó tó máa fi kọ́ school fáwọn ọmọ yín ló fi ń ṣèyàwó fáwọn ọmọ tiwọn because federal ni tax dẹ̀ bá san nílẹ̀ Yorùbá federal ló ń lọ so wọ́n máa pín ní federal dẹ̀ ló máa gbà jù àwọn owó náà pọ̀ ní federal kì í ṣe àwọn ará bíi ni lẹ́yìn tó bá pa yín tó bá jí yín gbé tán wọ́n á tún mú owó wọ́n á tún fi ṣe wedding fáwọn ọmọ tiwọn lẹ́yìn àwọn ọmọ tó pa yín ní o look at them kọ́mọ tó pọ̀ ọmọ ọdún 9 wọ́n ti mú lọ ilé ọkọ
òun náà máa bí kó tó máa fi pọ́ ọmọ 40 years ó ti bí ọmọ bíi 12 ó ti bí ọmọ 25 kalẹ̀ yìí tó máa gbá bọ́lé lọ́wọ́ yìí tó máa tẹ̀lé màálù lọ láti ṣókó tó lọ Kàfàǹṣà. Look at them. Tinubu kí ló ṣì ń wò tó bá kọjú sí ẹkọ tá o Àkànbí ọmọ Olódòdẹ tó bá kẹ̀yìn sí ẹkọ tá o tó bá wá kù wọ nìkan Àkànbí tún èrò ara ẹ pa lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Yorùbáwùyí lórúkọ mi èmi ń pariwo mò ń ké tantantantantantan báyìí mò ń pariwo fún ẹ Tinubu má ní mo bá ẹ lóye mo pè é lórúkọ orúkọ náà máa fi ń pọ̀ Bàládé bàbá wa Tinubu ẹ jọ̀ọ́ àwọn eléyìí ń sìn táwọn olórí wọn bá jáde nísìn wọn máa rẹ́dí àti fọ́lù àwọn olórí wọn ni ṣé àwọn lè sọ pé a fẹ́ fọ́lù ẹ̀yin tẹ́jú olórí tiwa nílẹ̀ Yorùbá ṣé a lè sọ pé a fẹ́ fọ́lù yín mo ń béèrè lọ́wọ́ yín ni Àkànbí ọmọ Olódòdẹ now ẹ bá wa listen sí bàbá Wọlé Ṣóyínká. Because you have begun by my advice. Ẹ̀dá ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ káàbọ̀ mo kí ẹ má bínú. God bless you. Stop pursuing Sunday Igboho. Is not a criminal. Wàhálà ó ti ń get started. Báyìí. Orí Àdìsá. Májàsọ́lá Ìgbòho ṣá. Orí ẹ̀ ṣá ń jà ní. Ẹjọ́ tó lè bá wa tó tán pọ̀ lórí show tẹ́ bá ti wọlé. Ẹ má jẹ́ ká máa sọ fún yín. Kó wọ́n máa delay show. Ẹ má jẹ́ ká máa sọ fún yín. Kó wọ́n máa delay show. Àdìsá. He's just a different being. Èyà yẹn dẹ̀ pọ̀ nínú ilẹ̀ Yorùbá o. Kì í fúnra sí wọn ni o. Ẹ wò gba Awólọ́wọ̀ ní gbogbo Nàìjíríà kò sí ra Awólọ́wọ̀ ẹ tó bá múra Awólọ́wọ̀ jáde fún mi nígbà táwọn èèyàn wa bá ń lo tó máa ń lo dáúlà lọ́wọ́ ẹ kì í sọ lédè Yorùbá tó máa ń lo wọ́n ti fi ilé ẹ̀hún Lárúbáwá wọ́n ti fi lọ́ wa láwọn dáúlà mo fẹ́ sọ ní èdè Yorùbá o ẹjọ́ tó máa ń lo kí ni wọ́n máa ń pè dáúlà tó máa ń lo ìgbà lọ́wọ́ kò sí ẹni tó máa ń bá wọn forí gbárí ẹ fún mi ní Awólọ́wọ̀ ní gbogbo Nàìjíríà nígbà tá Abíọ́lá dìde ẹ fún mi ní Abíọ́lá ẹ múrú Wọlé Ṣóyínká jáde ẹ fún wa ní Bọ́lá Ìgè ẹ wò káàkiri ẹ wò tún ẹ wò sí ẹ múrú Fúnṣọ́ Williams jáde irú Gani Fáwẹ́hìnmí dà àsìkò God bless you Mr. Olóyèdè irú Gani Fáwẹ́hìnmí dà ẹ fún wa ní irú Gani Fáwẹ́hìnmí ẹ bá wa dáwọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ mú Délé Gíwá jáde nínú pùsẹ́ńtà ẹ wo ilẹ̀ Yorùbá ibẹ̀ ni àwọn gbòógì máa ti ń jáde àsìkò táwa wà yìí lásìkò àwa ọmọ jẹ̀ǹsì torí jẹ̀ǹsì lèmi ọmọ ìjẹ́ pé 20 years ni ẹ mú Àdìsá jáde fún wa ẹ kàn fún wa ní èèyàn yọkan nídìí ó Nàìjíríà tó dàbí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ló tọ́lọ́run ṣe wá lé ní ọjà nílẹ̀ Yorùbá tá a máa jẹ́ ṣe kí ló tọ́lọ́run nífẹ̀ẹ́ wá nílẹ̀ Yorùbá tàdé ń ṣèkára wa ẹjọ́ torí ẹjọ́ kí ló ń ṣe wá náà ẹjọ́ kéèyàn kọ́kọ́ bá mi sọ kí ló dé tọ́lọ́run fi everything jíǹkì wá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tá I don't know bá mi kí bàbá wa Wọlé Ṣóyínká bàbá I love you I love you ara àwọn orúmọlẹ̀ ti wà ní ara àwọn tèmi gbà fún ara àwọn orúmọlẹ̀ ti wà lélẹ́yìí o ara àwọn orúmọlẹ̀ ti wà lélẹ́yìí Wọlé Ṣóyínká kò sírú kóhún lòkúta kò sírú yọ̀lé ìpẹ́ wọ́n máa níwọ̀ Ọlọ́run ni kò sí Ọlọ́run máa ń dá àwọn kan tí ò tún ní fáwọn kan tí irú ẹ̀ bẹ́ẹ̀ tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa lo dáwúlà wọ́n máa lo àsìkò tí wọ́n yẹn wọ́n máa lo ẹnìkan kan ò ní gbérí nígbà yẹn kò ń ṣoògùn we are blessed nílẹ̀ Yorùbá Ọlọ́run kàn nífẹ̀ẹ́ wa ni Ọlọ́run kàn ní we are just specially made by Elédùmarè ó kàn ṣáà nífẹ̀ẹ́ wa ṣáà kò ṣáà ṣe everything fún wa. We stand with Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Thank you, God bless you. Ẹ ṣé gan. Ètò ẹ̀ṣẹ̀ ń wọlé bàbá wa Wọlé Ṣóyínká ni o ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu wọn. It's not even so much Igbo, but to the government that they should stop pursuing this person as a criminal because you have begun by
acting in a criminal fashion against him. Why ti government ń pursue Sunday Adeyemo Igboho Oòṣà as a criminal? Bàbá Wọlé Ṣóyínká ní stop pursuing Sunday Adeyemo Igboho Oòṣà as a criminal. Ẹ bá wa kọ sí comment section. Sunday Igboho is not a criminal. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ sí, ẹ jẹ́ kí everybody abáṣe ń ṣe show yìí nísìnyí, ṣe mọ̀ pé gbogbo wọ́ọ̀dù sìn all their eyes on Nigeria. Èyí ọmọ Yorùbá gbogbo tó wò mí pátápátá, ẹrù tí ò kì í ṣe ti ń ta láburú wọn ò ní dì fún yín àtèmi náà o. Ẹ bá wa kọ sí comment section pé Sunday Igboho is not a criminal. Jẹ́ kí n kọ́kọ́ kọ tèmi náà. Kí n kọ tèmi. Is not a criminal. Kóníkálukú kọ tiẹ̀. Kóníkálukú kọ tiẹ̀ o. We love him o. Sunday Igboho is not a criminal. We love him. Tí Bàbá Wọlé Ṣóyínká bá sọ̀rọ̀, èmi náà sọ tèmi. Our hero is not a criminal. God bless you. Tí Bàbá Wọlé Ṣóyínká bá sọ̀rọ̀, èmi náà sọ tèmi pé Sunday Igboho is not a criminal. Mẹ́ni tó ń wò wá o. Pásítọ̀ tó pariwo nípa bọ́n ṣe ń pa genocide ní Nàìjíríà. Pásítọ̀ yẹn kàn ṣe fídíò ọjọ́ yẹn ni o, làwọn èèyàn ń share ẹ o, ló ń kọ́mẹ́ǹtì o. Wọn ò mọ̀ pé Trump máa rí o. Mọ̀ bóyá àwọn agbẹnusọ Trump wà níbí. Mọ̀ bóyá àwọn agbẹnusọ United Nations wà níbí. Kó tẹ̀ bá wa pick Sunday Igboho up náà. Ẹ bá wa pick ẹ̀ up. Adisa is not a criminal. Ẹ gbà wá lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà o. Kọ́ má pa àwọn ẹ̀mọ́ ló sọ o. Ọlọ́run tẹ̀ wá ṣe. Ẹnu Wọlé Ṣóyínká ló ti jáde pé Sunday Igboho is not a criminal o. Ẹnu Bàbá Wọlé Ṣóyínká ló ti jáde báyìí o. Tọ̀ àwọn àrólé rúmọlẹ̀ ti sọ̀rọ̀ sókè. Kí lẹ̀ ń pọ̀ sí as criminal fún? Pé ẹ má pa àwọn èèyàn mi ló wá dogun. Ẹ bá wa share fídíò ìtorí Ọlọ́run. Yorùbáwùyí lórúkọ mi, ẹ bá wa share fídíò yìí o. Ẹni kan gbà wá o. Ẹ gbà wá o. Gbogbo ayé ẹ gbà wá. Ọmọ wa ò kì í ṣe criminal. Bàbá wa ò kì í ṣe criminal. Ọkọ wa ni, bàbá wa ni, ọmọ wa ni o. Nílẹ̀ Yorùbá kó má pa wá mọ́ ló jáde fún Tinubu. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ gbọ́. Because if and when Igboho comes to trial, I guarantee you it's the government which will be very, very embarrassed. Very embarrassed. So it's not even in... Ṣé ti gbọ́? Anytime tó máa fẹ́ gbé Igboho lọ fún trial, Bàbá Wọlé Ṣóyínká ní this government will be embarrassed. Will be very, very embarrassed. Ìjọba Nàìjíríà wọ́n lè ojú àtì yín. Wọ́n lè máa bọ́ lè máa dẹ̀kú ajá. Ọ̀rọ̀ táwọn bàbá yìí bá sọ àṣẹ ní. Ẹ̀rẹ́jà tọ́lọ́run yá ni. Àṣẹ ní ọ̀rọ̀ tí àwọn Wọlé Ṣóyínká yẹn bá sọ ó ti dàṣẹ. Tinubu báwo lójú òṣè ní tìjọba yín lórí ọ̀rọ̀ Sunday Igboho? Báwo ni wọ́n ṣe tún ní máa kọ̀tàn wípé ọmọ Yorùbá kan náà gbé lọ fún trial ló kọ́ torí irú Sunday Igboho kò ń ṣàǹfà, kò ń ṣe pásítọ̀, kò ń ṣe wòlíì, kò ń ṣe alágbára kankan ló ń fà o. Ṣùgbọ́n ẹ̀ ṣà ni. Ara àwọn ẹyinjú Elédùmarè ni, ara àwọn tó lọ́hùn ṣàlẹ̀ ṣà ni. Bàbá Tinubu ẹ máa ní ṣẹ̀sìn. Ẹ má jẹ́ kọ́rọ̀ Sunday Igboho sọ yín di ẹlẹ́sìn. Ẹ má jẹ́ kọ́rọ̀ Sunday Igboho sọ yín di ẹlẹ́sìn. So this government will be embarrassed. Má ti pé Sunday Igboho fẹ́ lọ fún trial, ẹ bá wa ṣàṣẹ sí. Mẹ́ni táṣẹ wà. Yorùbáwùyí mo ṣe àṣẹ sí. Àmọ́ ẹni tí àṣẹ wà mo ṣàṣẹ sí. Àṣẹ o. Àṣẹ mo ṣàṣẹ sí. I guarantee you it's the government which will be very, very embarrassed. Àṣẹ. Very embarrassed. Àṣẹ. So it's not even in the interest of the government. I think they should just tell Igboho, we made a mistake. I think we should just tell Igboho we made a mistake. Ẹ jọ̀ọ́ tẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn dáadáa. We should all tell Sunday Igboho. Bàbá Sunday Igboho yẹn má bínú. Èmi ti sọ tèmi pé we made a mistake. We are sorry, sir. We should all tell Sunday Igboho we made a mistake. We made a mistake. I think they should just tell Igboho, we made a mistake. We should not have acted in this way. You are no longer wanted. Please go back to your home. In fact, escort him to his home, quietly, and let him resume his normal life. Ó ní sọ Wọlé Ṣóyínká. Wọ́n ní kí ìjọba yìí sọ wípé àwọn ṣe mistake. Kí wọ́n dẹ̀ sọ fún Sunday Igboho pé you are not a criminal. Kí wọ́n bẹ́ẹ̀. In fact, bàbá ní ó yẹ kí wọ́n kó àwọn èèyàn tí lẹ́yìn kan escort ẹ̀ lọ sílé ẹ̀ ni. Pé kó lọ continue normal life ẹ̀. Ṣé inú yín dùn sí?
ṣé inú yín dùn sí pé kí wọ́n fi Sunday Igboho kalẹ̀ kọ́ ní kó lọ continue normal life ẹ̀ kí wọ́n ní kó escort ẹ̀ lọ sílé kó kó àwọn escort tí lẹ́yìn ni kó escort ẹ̀ lọ sílé if possible àwa bọ́lódé fẹ́ lójú àwa ká kúlù ká gbégún jáde ká gbé ẹ̀yọ̀ ọlọ́run ọba o à gbégún jáde ọlọ́run má jẹ́ ká fẹnu yẹ̀pẹ̀ sọ̀rọ̀ má jẹ́ ká wà lórí ààrẹ má jẹ́ àtàwọn ọ̀nà wọn tá àrò lálábùú má jẹ́ kó bá ń tá àrò jẹ tá má ya gèlè báyìí tá má gbé ìlú a má gbégún jáde àgbẹ̀yọ̀ àgbòrò gbogbo ṣàlẹ̀ yóò gẹlẹ́dẹ́ gbogbo ṣàlẹ̀ bẹ́ẹ̀ pápátá la wá ní kó jáde kó bá wa wẹ́kọ̀mù Àdìsá kó nílùú máa dún gbọ̀ngàn kó nílùú oríṣiríṣi máa dún ibẹ̀ lọmọkùnrin yìí lù sí ìyá ẹ̀sìn orí ọ̀rọ̀ yìí ìyá Sunday Igboho kú sí Tinubu Àkànbí ọmọ olódòdẹ mọ́ wí tèmi kò ọ́ ní mo bá sọ lẹ́kọ̀ọ́ lọ́ọ́ gbọ́ màá switch sí Ìgbónà ní mo bá fèdè Èkó fọ̀ lọ́ọ́ bá gbọ́ mọ̀ pọ̀ gbọ́ o ọmọ pretend ni o mọ̀ wí tèmi kò ọ́ o Àkànbí ọmọ olódòdẹ mọ̀ wí tèmi kò ọ́ Yorùbá wuyì lórúkọ mi lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mọ̀ wí tèmi kò ọ́ bàbá Wọlé Ṣóyínká náà ti ń sọ tiwọn báyìí ẹjọ tẹni tó bá rẹ́ẹ̀dì láti a máa fa pàtì o lágbára Ọlọ́run a máa jó lágbára Elédùmarè. To declare him wanted. And again, this is another issue of language. I read in some papers, Igboho is in hiding. Well, but more accurately, he's probably just gone underground, to protect himself and perhaps to be able to continue his declared struggle. I'm not talking now about the secessionist aspect of the struggle. No. Ẹjọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá sọ wípé Sunday Igboho sá lọ ṣe mọ̀ pé làákàyè wọn òde tó ti bàbá Wọlé Ṣóyínká ni lọ́ọ̀yà tá ẹ̀ṣẹ̀ gbà nísìn mo rò bóyá ẹgbọ́n kan tí bàbá Wọlé Ṣóyínká sọ wípé àwọn ká àwọn pépà níbi tí wọ́n ti ń sọ pé Sunday Igboho ó go into hiding. Bàbá Wọlé Ṣóyínká wọ́n ní mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú lógun Sunday Igboho mọ̀jà ó tún mọ̀sá ni torí gbogbo jagunjagun tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn máa ń bógun bòmíì lọ ni ó mọ̀gbà tó yẹ kéèyàn dúró lórí stage gbà tó yẹ kéèyàn kú ò tí Sunday Igboho bá kú òǹdọ yẹn wọn tá à ń sọ ìkólọ́kálọ́ máa sọ àìmọye ẹ̀mí ló máa sọ nù wọn ní ẹni tó jà he who fight and run and hide lives to fight the other time. Wọ́n á Àdìsá ó ságun kó lè bá a continue nǹkan tó ń ṣe ni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá Wọlé Ṣóyínká. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá Wọlé Ṣóyínká mi dẹ̀ mo oríkì yín. Ó dùn mí. Mo láti máa fi oríkì kìyàn mí mo oríkì bàbá Wọlé Ṣóyínká. Ẹ ṣeun sir. God bless you, sir. To declare him wanted. And again, this is another issue of language. I read in some papers, Igboho is in hiding. Well, but more accurately, he's probably just gone underground, to protect himself and perhaps to be able to continue his declared struggle. I'm not talking now about the secessionist aspect of the struggle. No, I'm talking about what Igboho came out to do and which I believe is still his mission in this nation, to protect, defend his own people, and to let the aggressors know that they are not lords of this nation or any section of it, apart from what they are constitutionally entitled. This is more than a lawyer. Baba Wọlé Ṣóyínká is more than a lawyer. Ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Sunday Igboho. Wọ́n ní láti continue nǹkan tó dìde fún ni. And for Nigeria government, for Nigeria as a nation, to know wípé wọn kì í ṣe Ọlọ́run. Gbogbo wa ò lè jọ mùmú. Tá máa líkì lẹ́ àsì wọn, tá máa bẹ̀bẹ̀ sẹ́rí ẹsẹ̀ wọn, tá máa bẹ̀ wọ́n, tá máa ṣe kinní kan. Baba Wọlé Ṣóyínká is more than a lawyer lórí ọ̀rọ̀ Sunday Igboho yìí o. Mi mọ̀ bóyá èèyàn bá mi rí bẹ́ẹ̀ mi ṣe rí o. Baba Wọlé Ṣóyínká is more than a lawyer o lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà yìí. Bàbá bá mi tún bẹ̀rẹ̀ sọ.
his mission in this nation to protect, defend his own people, and to let the... If you know Sunday Igboho is protecting and defending you, lórí ọ̀rọ̀ tó jáde fún, lórí ọ̀rọ̀ pé ẹ má pa àwọn èèyàn mi mọ́, please, a word of a prayer for Baba Wole Soyinka and Sunday Adeyemo Igboho ṣá. Ẹ ṣàdúrà fẹ́mi náà o, kò easy o, kákálò ló máa rojọ́ o. Kò easy, kákálò ló máa rojọ́. It's not easy. Amajeke pe wọlé ẹjọ́ fún mi ní 5 minutes. Aggressors know that they are not lords of this nation, They are not any lords of this nation, section of it, apart from what they are constitutionally entitled to. So I think the government, it's in no interest. If you bring Igboho to trial, you're just going to get mud in your face, clearly. As far as I'm concerned, it's up to Igboho to decide. He knows what the circumstances were. He knows what happened before his people were killed. And he's the only one who can judge, who can decide for himself. I cannot advise him. Ẹjọ́ sẹ́yìn èèyàn mi wà ń bẹ̀. Ẹni tó bá fẹ́ pè wọlé, ẹ pè wọlé. And all of us will live together. God bless you, Naija, Oduduwa. Ẹ bá wa ṣàdúrà fún Baba Wole, long life Baba Wole Soyinka. Thank you, sir. Baba Wole Soyinka. We love you, sir. We love you. We love you. Talking about Sunday Igboho, I'm a love and to love Sunday Igboho. And to hate Sunday Igboho, I know my hate here. Ọlọ́run, fi ṣe bínú. If you love Sunday Igboho, we will love you. And if you don't love Sunday Igboho, I know my hate here, jare. Okay, go check. Do me, I do you. God know the verse. Do me, I do you. God know the verse. Biafra wants to go. What are you waiting for? What are you waiting for? Ẹ ká fi ń sí speaker má bínú. Àjọ ń ṣètò ní sà. Battery 100%. Connected to iPhone 5. À ń gbọ́ yín sà. Wà nílẹ̀ kóòtù òjìrì ní pé wọ́n ti ń fọwọ́ tọ̀hún tó jẹ́ òun adarí wa lọ́kàn. Àdúpẹ́ o. Àdúpẹ́ o. Ìjẹ́ bí ìbéèrè yìí wá ni pé ìjẹ́ bí wọ́n ṣe ń fọwọ́ tọ́ wọn lọ́kàn yìí ibi tó kù dẹ̀dẹ̀ sí ni. Báwo ló ṣe fẹ́ fọwọ́ tọ̀ wọn ọba wa oníjẹkújẹ alábọ̀dé lọ́kàn báyìí? Bóyá àwọn náà máa ṣe ní wọ́n ní padà tún gbàbọ̀dé fún olóyè Adéyẹmọ Ìgbòho ṣá. Torí pé àdá olójú méjì òun ni wọ́n ṣe. Àdá olójú méjì. Ẹni tó bá dẹ̀ lójú ilẹ̀ wọ́n mọ̀ pé àdá olójú méjì ni púpọ̀ wọ́n ṣe. Ẹ bá àṣàdá kọ́lọ̀ bá wa yí wọn lọ́kàn padà. Wọ́n ti ẹni sùn sà, àwọn flagger wọ́n ti dórí Facebook o, àwọn tó ń flaggi, ẹ máa bọ̀ lórí YouTube. Please come on YouTube. Please come on YouTube. Please come. I am not here to beg anybody. Ẹ bá gbóhùn sókè, wọ́n ti dórí Facebook o. Ó dùn wọ́n. Ṣé sọ̀rọ̀ ọ̀ràn ní dúró bẹ́ẹ̀ ni? Ọ̀rọ̀ ṣe máa dìde ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni. Àṣà àṣeyọrí. Olóyè Sunday Igboho tó bá máa padà wọlé. Èmi àti wọn ní fẹ́ni kọ́kọ́ wá ṣàwátì. Àṣẹ bá wa ṣàṣẹ àṣẹ. Ojú ayé wa báyìí ni wọ́n máa ṣe yọ dáràndáràn tí wọ́n fi sọ́rọ̀ àwọn Fúlàní wọ́n á yọ kò lórí Sunday Igboho láṣẹ ọ̀tọ̀ nílẹ̀ ayé. Ìyẹn bẹ́ẹ̀ ìyá mi ẹ pè mí o, ẹ pè mí ó ní ṣe ta fẹ́ lọ ṣe lọ́dọ̀ yín àdẹ̀ tí ń pè yín tẹ́lẹ̀ ẹ gbé aago nọ́mbà yìí lọ gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrì iṣẹ́ yín láti lè darí wa síbi kan a ní ìdí yín kíákíá. Ó dáa ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò, kò yé mi ná bẹ̀tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Òun náà mo ṣe gbọ́dọ̀ sọ fún yín kíákíá báyìí. Ó dáa Ọlọ́run ti sọ fún wọn ìyàwó tó kù iṣẹ́ tó gbé fún mi mo jẹ́ fún yín àwọn ọmọ kóòtù òjìrì tá a wà ní diaspora tó ní kí n jẹ́ fún yín. Tọ́ mo gbọ́ ẹ ṣeun o ẹ̀ńtá yóò gbé àsọ̀rọ̀ èwòrò fún ẹ̀ńtá yóò di ó gbádùn ó sọ̀jẹ̀ ẹ̀ńtá yé gbàgbé ẹ lọ ayé ò ní gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbàgbé Yorùbá wuyì ẹ ṣe gbọ̀ngbọ̀n tẹ́ fún wa lówó lánàá fún bàbá mi Àdìsá
ẹ ṣé mo dúpẹ́ iná ò ní tán wọ yín ẹ̀yin tẹ́ fẹ́ ṣe tẹ́ ẹ̀ ní Ọlọ́run bá mi gbọ́wọ́ yín sókè lágbára Ọlọ́run àní táwọ́ ná àní dààmú. Hello sir. Hello. Yes sir. Ẹ kú ètò. Àjọ ń ṣe ni sir. Ẹ̀kọ́ tí ń fojú mú wọn báyìí díẹ̀díẹ̀. Ó ti ń gẹ́ sàtẹ̀ àná la ṣe ń pariwo lórí ètò Yorùbáwùyí o. Ẹ̀kọ́ tí ń fi ojú mú wọn báyìí. Ṣẹ̀rí gbogbo àwọn Fúlàní tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń jáde tán wá sọ pé business man ní olóyè Ìgbòho kìíní kan tó dẹ̀ ti parí business. Àyà wọn ń já ni. Àyà wọn ń já. Pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Wọ́n ní tí Yorùbá nation bá máa wáyé nǹkan kan náà ló máa ṣẹlẹ̀. Nǹkan náà ló ti fẹ́ ṣẹlẹ̀ yìí. Because Donald Trump ti fà á kékọ́rí pé òun gbọ́dọ̀ pàtó mi. Àló tún ti sọ̀rọ̀ lánàá sẹ́ẹ̀. Àló ó ti fà á kékọ́rí pé òun gbọ́dọ̀ pàtó. Mo gbọ́ wà tó sọ lánàá. Tó ń jẹ́ pé àwọn àmì wọn ti ń fi nǹkan hàn lórí máàpù. Tọ́kàndù ni Trump o. Tọ́kàndù ni o. Nǹkan tó máa jẹ́ kí Yorùbá nation wáyé àtàwọn wòlíì tó ń ríran tó ń ṣe gbá tó ń ṣàwò ọ̀rọ̀ wọn ń jáná pé nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí Nàìjíríà máa fi break and that is it òun náà ló dẹ̀ ti dé yìí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé bàbá mi ẹ ṣé gan God bless you ẹ ṣé. Tinubu fi Sunday Igboho lẹ̀ gbogbo aṣọ kọ́lá máa ń sá lóhùn ìrẹ́ wà létí ọpọ́n. Tinubu release Sunday Igboho release ẹ̀ mi ní kó wá jà o ṣùgbọ́n release Àdìsá wà lè sọ pé ó máa ya ní ìbùkún lọ ya lóru ó lè dá gbáwúlẹ̀ ní á wà nínú àkọsílẹ̀ pé kó dàgbà tí Sunday Igboho wà lẹ́yìn òdì Tinubu di president ó kọ̀ láti release ẹ̀. Pé Tinubu wà tó di president báyìí ó lejú páyì ni Sunday Igboho ọmọ Yorùbá wà lẹ́yìn òdì ṣé kó tó kọ̀tàn tí yín náà bẹ́ẹ̀ ni Tinubu I love you we love you Akànbí we love you a nífẹ̀ẹ́ Yorùbá máa nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ Tinubu release Sunday Igboho release ẹ̀ Tinubu ẹgbẹ́sẹ̀ kó lákàntẹ́ jẹ́ kó lọ sí kó máa lọ live normal life fún ẹ̀ ẹ sọ fún wa kí lẹ ta ló pa kí lẹ bá lọ́wọ́ ẹ̀ tí ọmọ bá ṣe bàbá ọmọ ló máa bẹ bàbá tí bàbá bá tún wá ṣe ọmọ ló tún máa wá bẹ bàbá wọn kì í ta àgbà lọ́jà wọn máa ń fi àgbà rẹ́yàn jẹ ni ṣùgbọ́n tọ́mọ bá bẹ bàbá ó ní style tẹ́yìn bàbá wa ìyá wa tó máa fi ń gbé wa mọ́ra lẹ́yìn tó bá ti ṣe ohun tí ò dáa fún wa tán ẹ ti ṣe ohun tí ò dáa fún Sunday Igboho Tinubu many people gbà pé ẹ wà lára àwọn tó fa wàhálà sí Sunday Igboho lọ́rùn ṣé Sunday Igboho wá jẹ́ ghost ọmọ tẹ máa ránṣẹ́ sí and I trust Àdìsá tó bá déwájú yín Tinubu kò ní gbójú wò yín báyìí ó máa dọ̀bálẹ̀ ni pẹ̀lú gbogbo tẹ́ ti ṣe fún I trust him tó bá déwájú yín ó máa dọ̀bálẹ̀ ni ọmọ tẹ máa ní pé ẹ lọ pé Sunday Igboho fún mi tí èmi àti yín ò tèmi àtàwọn fáǹsì mi ò ní mọ̀ pé ti pé Sunday Igboho tẹ máa ní kán ṣe àkáǹtì ẹ̀ pẹ̀lú tó ń bọ̀ yìí nǹkan ń bọ̀ Nàìjíríà nǹkan ń bọ̀ everybody mọ̀ náà Trump sọ pé òun bọ̀ wá pa àwọn terrorists ní Nàìjíríà àwọn Nàìjíríà sì bẹ̀rẹ̀ sí ní flare up bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ̀rẹ̀ sí ní pariwo Trump said he is coming to eradicate all the terrorists you are making noise are you one of them gbogbo ẹni tẹ́ ń pariwo pé kí Trump kó máa wá o ṣára àwọn terrorists olóhùn òkú sọ pé òun bọ̀ wá invade Nàìjíríà olóhùn fẹ́ bá pa àwọn terrorists ṣé ara wọn ni ẹ ìwọ tó ń wò mí are you one of them ẹ kọ̀ láti name wọn ẹ ń pè wọn ní bandits ẹ kọ̀ láti bá wọn jà ẹ kọ̀ láti pa wọn Sunday Igboho tó ní kó má pa àwọn èèyàn òun mọ́ wà Wọlé Ṣóyínká sọ fún yín pé Sunday Igboho ló mọ ohun tó rí tó ṣe ní kó má pa àwọn èèyàn òun mọ́ Sunday Igboho yẹn lẹni sẹ́yìn òdì ẹ jẹ́ agbọ́rọ̀ o. Have 5 of your states in this country. Lead by example. Leave those shops of yours, leave those buildings of yours, go back to your state and start developing it. If you are serious. Develop your state, develop your political system. Stand today and get people in the House of Representatives who would hear your voice and see if every Nigerian will not let you go.
What benefit are you to us? You only leech on us in this country. We from the northern Nigeria can boldly say we have gained something from the southwestern part of Nigeria and the south-south. We collectively, Dangote today is established in northern middle belt of this country in Kogi State, and it's also established in Lagos. That is mutual benefit. Hausa, the Fulani is calling themselves the Northerners. One who like in Nigeria. Either I like, either I fẹ́ gbọ́ or I fẹ́ gbọ́. One who like anybody in Nigeria. Àwọn táwọn jẹ́ North, àwọn Biafra, wọ́n ṣe nǹkan, àwọn kinní kan, wọ́n ṣe nǹkan, àwọn táwọn jẹ́ North, àwọn ti ṣe gbá, àwọn ti ṣàwo, àwọn ti ṣe kòkò bàbá aṣáṣùn. Oh, fine. Gbogbo tẹ́ ti ṣe yìí, ẹ̀yin northern tẹpẹ, ẹ̀yin northern Nigeria, ẹ̀yin Fulani. Okay, oní Dangote pé mutual benefit tó fún wa Lagos State ni pé ó kọ́ refinery sí Lagos State. Tí àwa tá jẹ́ ọmọ Yorùbá, if we did not secure our land, Dangote wouldn't have built its refinery in Lagos State. You guys claim ẹ̀yin lẹ pọ̀jù ní Nigeria, ẹ̀yin lẹ nílẹ̀ jù. Why can't Dangote build his refinery in Sambisa? Why not Zamfara? Why not Katsina? Why tí ó build it sí Sokoto tàbí Kano? Why Lagos State? Why tí Dangote wá build the refinery sí Lagos State? It should have stayed there in Kano, Kaduna, whatever, and build. We don't even want your mutual benefits. Dangote should take his refinery. If he can, all those Oyinbo coming to visit his refinery, all those àwọn tó ń wá business tycoon tó ń wá sí refinery, they should have go to North and they get kidnapped or get killed. Am I making sense? To mo eti ki ma ta ọ̀rọ̀ mọ́ èmi ní etí aṣọ. Am I making sense? Dangote should just take his refinery to the northern part of Nigeria to go and build it there. So anybody tó bá wá wo Dangote refinery, àwọn tó máa ń jiyàn bó wọ́n kàn jí gbé lójú ọ̀nà àbí kí wọ́n pàdánù. When it comes to political movement, we from the North unite. Even when Tinubu's people did not vote him, the Northerners vote until Tinubu could find himself in power today. Yes, you vote for Tinubu because you guys are in bondage, you are in cage. Your leaders will tell you and you do it. And when Tinubu came to the northern part of Nigeria, you asked him what will he do. He said he will dance for you. And didn't he dance for you? He danced for you. He was even shaking his bum for you guys. What else do you want Tinubu to do? What else? What else do you want Tinubu to do? What else do you want Tinubu to do? You ask him, Tinubu, when you get there, what will you do for? He said, we dance for you. And he danced for you. What else do you want Tinubu to do? You are killing Tinubu's families. You are killing your Tinubu tribe, the Yoruba people. And Tinubu refused to talk. Gumi is walking on around and the Sunday Igboho is in the SI. Yeah, Tinubu refused to free story on Sunday Igboho. What else do you want Tinubu to do for you? What else do you want Tinubu to do? There's nothing you can do. Àwọn terrorists ní kàkọ́ fún amnesty. Sunday Igboho wà lẹ́yìn òdì sójọ́ ọmọ Yorùbá. Tinubu ló wà ń bẹ ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmí. Kúkú náà ti everybody need the nísìn. Tinubu kọ̀ láti fi Sunday Igboho sílẹ̀. Yes, ṣe appreciate ẹni. You cannot be good enough for somebody that don't like you. There's nothing you can do. Alo roka, alo ẹni abínú ẹni, alo ẹni tí ò bá nífẹ̀ẹ́ ẹni. These people, they don't like anybody. Either you are Yoruba, either you are Biafra, either you are whatever. Wọn ò nífẹ̀ẹ́ anybody. Èyí olóṣèlú ẹ̀yin ọba wa ten líkì dí wọn. Ojú yìí máa tó bó tó máa mú yín sọ́wọ́ báyìí. Ẹ̀jẹ̀ yín àgbẹ̀. Lórí ọ̀rọ̀ Trump ẹbí wọ́n ṣe ń fò bọ́ta kúlúkúlúkúlúkúlú. Ẹ̀wọ̀n tí wọ́n ti ń pa àwọn èèyàn, tí wọ́n ti ń bẹ̀rẹ̀ àwọn èèyàn 200, 150. People wọ́n ń bẹ̀rẹ̀ àwọn èèyàn in mass. Ẹ̀rí wọn kọ́ bọ́ta. Gbogbo wọn sì náà ti lọ ra rí